lọ́wọ́ Ọlọ́run ọba o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìlú Ọ̀yọ́ la wà yìí o ìlú Ọ̀yọ́ la wà yìí ọwọ́ abá ẹja tó tóbi ra bàtà ìlú Ọ̀yọ́ la wà yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo èèyàn náà ẹ jẹ́ kọ́kọ́ mọ orúkọ yín náà. tó akí gbogbo ojú tí wọ́n wà nínú ilé orúkọ mi ni Alhaji Waliu Salam Ọláyínká tí mo jẹ́ aláṣẹ Ìbàgbà Trado Medical Center tó wà lọ́yọ̀ Aláàfin. Ìbàgbà bí a ṣe ń wọ ìlú Ọ̀yọ́ àwọn Àbẹ̀bẹ́tò Worldwide TV tá a bá yí sọ́tún sósì bá yí sí ọ̀tún bá yí sósì ọ̀rọ̀ Ìbàgbà náà ń sọ lọ́tún lósì wọ́n ní àgbo Ìbàgbà ó ṣara gírí ó ṣara lóore ó ṣe gbogbo ẹ̀ kí ló dé náà báwo ni ọmọdé ìgbà tí wọ́n táwọn adọ́dọ̀ yẹn wá ní pé ọmọdé àgbàlagbà níyàn ṣùgbọ́n ọmọ ojú yẹn ọmọdé ó wáyà rẹ nípa ṣé bá gbàgbà ẹ̀ torí ìgbà tẹ́mi rò ní èrò bí arúgbó kan ni mo rò bá ṣe débẹ̀ má rí pé young man like me ní Ìbàgbà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ jẹ́ ká gbọ́n nípa gbogbo ẹ̀ ṣe jẹ́ gan-an. tó gbogbo ojú tí wọ́n wà nínú ilé akínyẹn lẹ́ẹ̀kan sí ojú tẹ̀ fún òwò ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di àjíǹde arọ́ máa jẹ́ ànífà ìsàlùgbà rámúrámú ayé ò ní mú wa ànífẹ̀rù wa sọ́wérè kí ni mo fẹ́ lù ń bẹ̀ ni pé sẹ́rí ayé tá wà yóò ní ṣe pẹ̀lú ájò ara wa nítorí pé wọ́n ní pé bí egun bá lé ní ká máa sáré bó ṣe ń ra ara ayé náà ló ń rẹ ara ọ̀run kí ni mo fẹ́ lù ń bẹ̀ ni pé àwọn nǹkan táwọn bàbá wa ń ṣe tọ́jú ojú dà látara wípé bí wọ́n ṣe ń ṣe láti gbà àpilẹ̀ táwa náà bá wọn lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe dọ̀la tá a sì kó ń bẹ̀ gẹ́gẹ́ bí wípé ó kọ wa tá à ń pè ní Ìbàgbà àkọ́kọ́ náà wọ́n máa ń pe kinní kan ní àdítèwé wọ́n máa ń pe kinní kan ní àrẹ̀mọ wọ́n máa ń pe kinní kan ní alàkàn gbogbo àwọn okọ̀ oògùn dọ́m ni kì í ṣe oògùn sùn ṣùgbọ́n tá à ń sọ ń pa Yorùbá yìí ni pé tá a bá ń sọ ń pa àrẹ̀mọ ẹnìkan kan ọ̀ma bá a bá ń sọ pa àdítèwé ẹnìkan kan ọ̀ma torí àwọn kan tẹ̀ lérò pa àdítèwé ni wípé bóyá ẹni tí bá ń lo ọṣẹ pé bóyá keegun rẹ̀ ọmọ ilé kó fi lè máa di ọmọ èké padà ńkọ́ Ọlọ́run má jẹ́ kókó fi hálẹ̀ lọ sáyé ẹni tó kó ọ̀gá fi lẹ̀ lọ sáyé iná gbádùn ayé àjídèwé ni wọ́n ń pè ní kókó ọmọ fìyàn lẹ̀ lọ sáyé kí ló tó rí bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan tá a máa lò látara kéèyàn fi lè gbádùn ayé ààrẹ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní tọ́wọ́ wà ẹlòmíì lè mutí ẹlòmíì lè kóbìn ẹlòmíì lè soríṣiríṣi bọ̀ tí wọn ò ní tọ́jú ara but àwọn olóyìnbó ní prevention is better than cure wọ́n dẹ̀ tó ní tágbà fi ń dẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ àwọn oríṣiríṣi nǹkan tẹ́rì tó ń kálukú ń sọ lórí Facebook lórí TikTok nípa kan àádó àbí nípa oògùn nǹkan kan torí pé oògùn tẹ́ ń wò àṣírí ni o oògùn ṣe pé ká lọ mú ewé gbá ká lọ mú ewé dogbo ká lọ mú ewé ságbá ká lọ mú ó lè dóògùn ẹyọ kan kó sì wúlò fún gbogbo yẹn wọ́n sọ níjọ́ kan nípa ọ̀sẹ̀ kan wípé tó bá pa òkú kọ wọn ò ní tí wì wọn ò gé orí rẹ̀ tá bá gé orí rẹ̀ wọ́n wàá yọ ọpọlọ rẹ̀ èyàn ò gùn mọ́sẹ̀ orí ni wọ́n fi máa ń fọ́ fún bí kí nǹkan ọmọkùnrin ọmọ dúró dáadáa náà ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀síwáì lórí ẹ̀ àwọn tó ṣe àwa náà ṣe é tá ń tà fáwọn èèyàn mo tún sọ nípa òkúta kan téèyàn máa ń rí lójú ọ̀nà tí máa ń dáhùn téèyàn bá fẹ́ báyìí tó bá ń fẹ́ báyìí yóò máa yọ omi òkúta olóko táwọn ìlú kan máa ń pè téèyàn bá kan pọ̀ mẹ́rù alamọ lásán téèyàn fi ń wẹ̀ lórí òkúta èèyàn ò ní gbó ní di arúgbó ọ̀sán gangan kò ní rẹ́yàn débi pé kára ó ṣe takuntakun nítorí pé gbogbo táwọn yìí àṣírí ni ilé wọn á fẹ́ lò bẹ́ẹ̀ ni pé nílé iṣẹ́ wa ìtọ́jú ara tá à ń ṣe nípa àwọn àìsàn àrùn tí wọ́n ṣe àwọn èèyàn tó jẹ́ pàgbó là ń ṣe nílé iṣẹ́ wa wọ́n á ṣàgbó tá a lè ṣe tá a ṣe jáde tá a kò tó ẹ̀yìn èèyàn àti ṣàgbó yìí o ẹ wá lò ó kò sí ọgbọ́n ká má kọ́kọ́ lò kò sí ọgbọ́n torí pé tá a bá lò láfi dọ́ọ̀dì ẹ̀ fáwọn tí wọ́n rà lọ́wọ́ wa látara wípé nítorí ọfẹ fún yẹn jẹ ṣé ìwọ náà tó o ti lò rí kí kàn ṣe pé ọkàn sẹ́rí ṣe kíní kan gbogbo ẹ̀ ló ní ètò tá a ní lórí iṣẹ́ wa lọ fa ìtọ́nà fi ń fi ìgbéga sí. torí èmi ìdí tí àwa fi wáyé mọ orí TikTok láti rí torí ẹ ṣe nǹkan kan recently by tó throughout the world táwọn èèyàn tó gbé viral gan ló throughout the world ọ̀nà náà ṣe dídì wáyé wá bàtà wá débẹ̀ yẹn kọ́tọ́ tó yà mí lẹ́nu owó àkọ́tà ṣe ń dé fútàǹsì fún àwọn ọlọ́kọ̀ ẹgbẹ́ ẹjọ́ ọ̀dọ̀ Ìbàgbà là ń lọ bẹ́ẹ̀ Ṣaragírí bẹ́ẹ̀ ni wọ́n ṣàmú wa náà ṣàmú Ìbàgbà rè Ìbàgbà. ìtọ́jú orí bẹ́ẹ̀ tẹ̀ sọ èyí tá a sọ tó kó fa ẹ̀ra wọn ṣé ẹni tí ń bẹ láyé nìsín tá à ń jẹ tá à mú ti kó bá wa látara wípé nǹkan mẹ́ta lèèyàn fi bóbìn ṣe tó fi lè gbádùn obìn ìbọnu ìbọ́ra àti bọ́dì ẹni Ọlọ́run bá wá kẹ́ tí ń tọ́jú obìnrin rẹ̀ so 3 in 1 tí ń kẹ́ tí ń tọ́jú ẹ̀ tó sì dóbìn tó dùn wò tó sì dáadáa
tó yẹ pé jíjẹ mímu ò nira fún tó ń ṣe bó ṣe fẹ́ ń bọnu fún un ẹni Ọlọ́run bá tún wá kẹ́tọ́ á tún wò pé ìyàwó mi yìí ọmọ kan bẹ́ẹ̀ ń ta tí mo rí tí mo rédì aṣọ tọwọ́ mi náà láìkẹ́ kí n má bàa máa ṣe ṣìnà jẹ́ ìrà fún ìyàwó mi ìbọ̀ra ni kó ló fi lè máa gbádùn rẹ̀ ìbọ́dí yìí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ọ̀ráwọ̀ nà mọ́ wọn ò ráwọ̀ nà mọ́ torí pé ìtọ́ da kì í sì fẹ́ kéèyàn ó sòun tó sì da kì í ṣe tẹnìkan ẹni ó tọ́jú obìnrin tó da tó fáìn tó pọ́n tó ṣe gbogbo ẹ̀ tó sì rí pé ṣé yóò wá fẹ́ káwọn èèyàn máa bá fún ìwọ ọkùnrin tó sì wá léyìí kò lè náwó ọ̀pọ̀lọpọ̀ ní náwó tẹ́lómi ọ̀nà tó bá ti bọ̀ tọ́yọ́ tó bá ṣe mẹ́ta yóò bá dà sí kí ni sì ń fà ní pé ìjẹkújẹ oúnjẹ àjẹlù ọ̀tọ̀ ni pé bóyá kéèyàn máa ronú pa kò sówó ọ̀tí ọ̀bá sówó náà tí ìfẹ́ bá sì ń bẹ bí nǹkan ọmọkùnrin ọ̀bá le obìnrin mọ bí ó ṣe gbé tí ó fẹnu sí tí ó fọ́ ra tí ó fi lè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kọ̀ǹpilẹ̀tì ẹ̀pọ̀ ọkùnrin mi ò sọ fún wa pé àwọn ọkùnrin fọ́ra àwọn òbí àwọn wọ́n fọ́ra kò tiẹ̀ tún lé ṣé wàhálà òde báyìí àwa sọ wọn pé wàhálà ò sí o nítorí pé béèyàn bá dákẹ́ ìtara rẹ̀ ọba dákẹ́ ló já gbé àpò ìdákọ́lẹ̀ kan tá a máa fi ọ̀gbọ̀ lọ́ọ́ ṣe mo ti sọ bẹ́ẹ̀ náà lórí afẹ́fẹ́ láti sùn ètà fún àwọn èèyàn bẹ́ẹ̀ni ọba fẹ́ ṣe ó ṣe ṣùgbọ́n mo rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tán ń gbé ọ̀nà òkèèrè wọn ò lè ráyè rí egbògi yìí àǹfààní wà ń bẹ láti ṣe láti gbé fún wọn ẹnì ìdákọ́lẹ̀ ni egbògi la gẹ́nu ẹ̀ wọ́n sọ béèyàn tí í ṣe ìtàkùn ọ̀gbọ̀lọ̀ wọ́n sọ béèyàn tí í ṣe téèyàn ó ṣe tí ó gé tí ó fa ilẹ̀ tí ó ṣe dáadáa tí ó kunu kẹ́gì olómi téèyàn rọ sí kìí somi lásán mo sọ fún gbogbo ayé táwọn èèyàn sì ń ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn mi ò ráyè lọ́sẹ̀ wà ń bẹ̀ wá pé tó ẹ bá wa gbé ránṣẹ́ nítorí pé ẹran òsè má fi jẹun. wọ́n ṣe ń débì ní nọ́ńpẹ̀ láti ìlú òyìnbó nọ́ńpẹ̀ látàrí ẹ̀ka láti gbogbo ẹ̀ ní ìṣe fìtì but àwọn aráàlú òyìnbó yẹn lọ́sùn tó ń pè yẹn ṣe àmọ́ pé ìlú òyìnbó ó jìnnà síbí ọgbọ́n rẹ̀ máa ń dá fún wọn láti sọ tó bá ṣe pé láti USA náà pé láti lọ́jọ́ rẹ̀ tó ń kọ yẹn ọgbọ́n rẹ̀ ń dá láti sọ pé ó wọn gẹ́tì wọn. ṣe rí àgbo yìí tá a bá fomi sí àǹfààní bẹ láti gbé fún wọn tí wọn lọ rọmi sí bẹ fúnra nítorí pé gbòógì gangan ni pàtàkì nǹkan fúrẹ́ṣì ni ó wà máa lójú àwọn tí máa dé gbòógì mọ̀ nítorí pé ọdún dédé ń gbàgé pọ̀ níbi iṣẹ́ ìsìnkú yìí ó yàtọ̀ sẹ́ni wọ́n bá jẹ́ bí ọdún náà àìdúbà fògùn ń kó kò sí ta mú wáyé kò sí ta mú lọ ṣùgbọ́n bí èèyàn bá ṣe fi rẹ̀ sọ́fà látara àwọn tó bí láti jàǹfààní nǹkan ni ó ṣe máa wúlò fún sí torí pé wọ́n ní bí lẹ́sàn bí ọ̀sán àwọ̀dèyàn wó àìsàn ní tó ẹsẹ̀ máa pé ẹ̀bẹ̀nsẹ̀ sáré mọ́ gbogbo tá à ń lò à ń wá lọ́nà ẹ̀tọ́ lọ́nà tó rọrùn ni nítorí pé jẹ̀dí tá à ń sọ ń pa rẹ̀ yìí wọ́n sọ fún wọn lẹ́yìn òdì náà mo ní pé àgbo jẹ̀dí tẹ́rì tí wọ́n gé igi sínú ike tí wọ́n ní ẹ̀rọ mi sí lọ́hùn tọ́rọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ̀ọ̀pìlẹ̀ ni pé jẹ̀dí yìí ọ̀lọ́ màá sọ fún ẹ pé sẹ́rí jẹ̀dí tẹ́ ń gé igi sí igi náà ń pín oríṣiríṣi ọ̀tọ̀ ní ká mú èpo àgàn èpo àsùnwọ̀n egbò ọkọgùn nǹkan báwọn kò ní sábà ṣiṣẹ́ jẹ̀dí tẹ́fẹ́ wọ́n wá tún sọ fún ẹ pé tó ẹni ọba láǹfààní tọ́lọ̀ ń bá kẹ́ tó wúlò fún kọ́ lọ wá egbò kàṣíà kọ́ ha kó gé kékèké kọ́ rọmi sí kó fi káfúrà sí kọ́ rọmi àgbo jẹ̀dí tó dáa tó sí but gbogbo àwọn nǹkan kì í tún àárín ẹlòmíì látara nǹkan tí wọ́n ń jẹ tí wọ́n mu ẹ rí i pé kò sáàjẹ gbádùn mọ́ àjẹlólógún láti ṣe ṣàlàyé yìí kò sí bó ti wulẹ̀ kí jẹ̀dí ó yá kí ràn sí yàn láàtó èèyàn ọ̀pọ̀ lẹ̀ báyìí tẹ́yìn ọ̀pọ̀ yẹn. sẹ́rí bá ṣe wà mí látàárọ̀ yẹn bẹ́ẹ̀ mú wọn pé ẹ̀ fi kan mẹ́kan ẹ̀ fi ṣáà jẹ́ ó lọ smoothly ni. bó ṣe rí nù. sọ̀dọ̀ gbàgbà tá a wà yìí ẹjọ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ́ pé Perpetual Worldwide àwa ayé débi àdẹ̀wọ̀ ayé kan. tó gbogbo ẹ̀ tẹ́ ń wà nínú ilé akínyìn lẹ́ẹ̀kan sí ojú tẹ̀ fi ń wà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wọ̀ ní di àjíǹde ara wa máa jẹ́ rámúrámú ayé ò ní mú wa iléeṣẹ́ tó wá ṣe àyẹ̀wò sí wa lónìí Perpetual Worldwide láti Ìbàdàn a kí àwọn náà nítorí pé òdú ni wọn kì í ṣe àìmọ̀ fólóko gẹ́gẹ́ bá a ṣe máa sọ pé bí nǹkan bá dáa kò ṣẹ̀ ní ìdí kéèyàn máa pariwo ṣùgbọ́n nǹkan tó bá dáa náà ó tún ní ìdí ariwo torí gbogbo tó dáa ó ní ìdí àdúrà that is why Ọlọ́run dákun gbogbo apáta gbogbo tá à ń ṣe kọ́ lọ́wọ́ fi gbàdúrà sí tààrà torí ẹni tí bá ń ṣe nǹkan tí gbogbo ayé bá ń mọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ tí ò sùn ni wọ́n máa ń sọ ọ̀tẹ̀ni tó bá wẹ̀yìn náwó ẹ̀gàn òsibí táwa sì ń lọ ní ó dínà kọjá bí ká máa wo pé kíní lọ torí pé
ẹni tí ò nírú ẹni kì í sábà mọ iye ẹni ni ẹ̀yin tẹ́ ẹ wà nínú ilé ẹ má fojú rí dínkù nǹkan ẹ má fojú rí dínkù èèyàn lèyàn ọmọ jẹ́ èèyàn sì ni èèyàn jẹ tí ó fi sanra kì í wá sí pé èèyàn ó mú ara ẹ rè èèyàn ó gé sínú sàásùn yóò lo ewé kan yóò gbóhùn fi ṣàṣẹjẹ ńkọ́ kò sẹ́ni tí ń lo nǹkan èèyàn tí lówó fún nǹkan tó bìkan lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí èèyàn sí èèyàn ni ìfà á sì tún máa wá ayé wálé èèyàn máa sí èèyàn ìbàgbà ni ẹ̀ ń wò yìí o ìbàgbà gangan lẹ̀ ń wò yìí àwọn gan nìyí o nílùú Ọ̀yọ́ ni wọ́n wà. Saragiri náà tí wọ́n fi ń pè wá àgbo Saragiri ń wọ́n pè wọ́n Saragiri ìbàgbà àgbo tó ṣàlàyé tó kárí ayé ni ìdákọ́lẹ̀ ọkọ̀ àrùn gbogbo ètò pọ̀ ètò pọ̀ ní iṣẹ́ wa ká lè dákọ̀ tán torí pé Ọlọ́run ní máa ń ṣe nǹkan kìí ṣe èèyàn tẹ́ bá rẹ́nìkan tẹ́ sọ pé òun ń ṣe nǹkan irọ́ ní ń pa Ọlọ́run ní máa ń ṣe nǹkan ṣùgbọ́n Ọlọ́run ò lè fọ́lẹ́ èèyàn náà ní máa rán ẹ wo bí tá a wà tá a ti ń ṣiṣẹ́ yìí àìtẹ̀ tó ń ṣe bíi ni ọ̀tọ̀ níbi tá a ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ àyíká kan náà ni o ṣùgbọ́n gbà yẹ pé tíṣẹ́ bá ti ń fẹjú oríṣiríṣi àwọn èèyàn wọ́n máa béèrè nítafẹ́ nítòsí ìfẹ́ ọ̀hún náà àyè ọ̀gbà máa ń tọ́ bọ́ọ̀rọ̀ ń bẹ̀ látúnṣe fi tún tẹ̀síwájú látúnfi tún wà bá ṣe wà yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀ tẹ́ wọ́n wà nínú ilé ojú tẹ̀ fi ń wà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wà ní àjíǹde ara wa máa jẹ́ àdìfẹ́sẹ̀ ló gbà gbogbo ẹ̀yin tẹ́ ní àìsàn ìdákọ́lẹ̀ tá a dọ́kùnrin tẹ́ gbèsè kan sùn lọ́dí wá ẹ gbìyànjú ẹ kàn sí wa lọ́dọ̀ wa àwọn obìnrin náà tọ́pọ̀lọpọ̀ míì fẹ́ ṣe nǹkan oṣù tínú run àbáwọn ọ̀pọ̀lọpọ̀ tán nídìí wọ́n ń pa kí wọ́n mọ̀ rọ̀mọ́ bí ẹ kàn sí wa nítòótọ́ àwa kọ́ là ń sọ ọmọ Ọlọ́run ní í ṣe ṣùgbọ́n kì í ṣe obìnrin nìkan lọ yàgàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà yàgàn nítorí pé tọkùnrin bá ní wetry spam àtọ̀hún ò ní í dọ́mọ ọ̀tàwọn èèyàn mọ̀ ọmọ bóbi ìjà ni pé òun ṣèranù òun ṣèṣekúṣe ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ọkùnrin míì bẹ́tẹ́ pé níbi à ń bu àyọ ó ní àyè kan nínú tó yẹ kí nǹkan ọmọkùnrin ọ lọ bá ṣùgbọ́n nígbà tó bá ti lè di pé ara ti stubborn lẹ́yìn pé ọ tẹ́mọ̀ kí ọ̀ di pé ibẹ̀ wọn yanu tó wá sáré dídásí tó dá sí òun ìní máa fi dìtẹ́tì pé àtọ̀ ọmọkùnrin òun ọ wálẹ̀ padà lára obìnrin làwọn míì máa fi discover ẹ̀dà ṣùgbọ́n tọkùnrin bá ń bọ̀ tí ń yọ kí ń bọ̀ tí ń yọ tó mú ti ń bẹ lára obìnrin fi ókùn títí inú náà yanu ẹ bá fura sádéńdérí nǹkan ọmọkùnrin ẹ rí i pé ó ní adéńdérí náà gbọ́dọ̀ wọnú bí lónìí tó bá wọ ọbẹ̀ tó bá jà sí báyìí oyún dénú ìgbọ́pọ̀lọpọ̀ orí ṣe débi kí inú wọn yanu kájí. wọ́n á ti dà kó tó di pé ọ̀pá nínú everything. that is why ló ṣe jẹ́ pé obìnrin nìkan kọ́ ní ṣàwárí àwọn ọkùnrin náà a ní problem púpọ̀ nípa àjẹkújẹ ìmukúmu ká jẹ nǹkan tán ká máa mu minerals. ẹ ṣe gan ni o bàbá a ṣe máa ṣe oríṣiríṣi látọ̀dọ̀ yẹn thank you very much ẹ ṣe gan.